onímọ̀ kan wọ ẹ̀yàn ọmọ Markaz mò ń wò yín tí tó gbà fáyín yé tí tó gbọ́mọ̀ lánàá Mudiru Markaz yé ẹ̀rín yín pa mí. Legova Romario Ronaldinho àti Delima Ronaldo tí kọ̀ọ̀pọ̀ jù ẹ̀yẹn gbàbẹ̀ kẹ́ ẹ máa rò wípé orú yẹn ní àtúnṣe kan tó lè ṣe. ká gbà pé Mọ̀lánà Mudiru Markaz ló ń bájà lóòótọ́ lọ́jọ́ tó ń sọ̀rọ̀ ńlọrin wọ́n pè é síbi wáàsí kan tó ń sọ̀rọ̀ wípé tó bá ti wá bẹ̀rẹ̀ alukọ monday òfò tí ń ṣe òun tí ń ṣe kìnnìkan yóò wọ́n mẹ́ sọ̀rọ̀ tí ó mẹ́ bàlújẹ́ tí ó mẹ́ dàlúrú tí wọ́n bá sọ wípé alwaladu sirru abihi ń túmọ̀ sí wípé irú rẹ̀ yìí tọ́lọ́ mú jáde yìí ń jẹ́ àmọ́ bí bàbá rẹ̀ ti rí tí bàbá rẹ̀ náà bá wà lọ́rin bí ti mẹ́ ń da gbogbo ẹ̀rú nù bí ti mẹ́ ń ba gbogbo ẹ̀jẹ̀ náà nù. so ṣé Mudiru ló ń bájà ṣe bó nílà káyì ní ẹ wo ọ̀rọ̀ yẹn bí bàbá rẹ̀ náà ti máa ń wá lọ́rin tí máa ń da gbogbo ẹ̀rú nù ìjà lára ní wàláhì lára ní lọ́jọ́ tó ń sọ̀rọ̀ Waziri Markaz Mudiru Markaz lórí ọ̀rọ̀ wọn kírun bó ti ń sọ náà nù wípé tó bá jẹ́ súnà àwọn bàbá wa alájí àgbà ó tó bá jẹ́ súnà àwọn bàbá wa alájí àgbà ó kìí ṣe àwọn súnà rédèrèdè àwọn tìyín wọn o súnà táwa bá lọ́dọ̀ àwọn bàbá wa kìí ṣe súnà tó bá látọ̀dọ̀ àwọn bàbá wọn òun o ta ni àwọn bàbá wọn òun tó ń sọ. tó bá ní súnà dáadáa tẹ́ ẹ bá lọ́dọ̀ àwọn àfáàyín tí ìwà ṣe súnà rédèrèdè táwọn bàbá tí wọ́n ń ta ni bàbá wa Sheikh Adam zen fún gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé Legova eléyìí ń sọ̀rọ̀ Mudiru Markaz pínpín so ìwọ tó ló fẹ́ ṣàtúnṣe yìí ṣé o mọ nǹkan tó ń jẹ́ wípé èèyàn kọ́kọ́ èèyàn fẹ́ ṣe mẹ́síláhà èèyàn fẹ́ ṣe nǹkan kan àbí wípé èèyàn tẹ̀ ṣẹ̀ṣẹ̀ kan èèyàn fẹ́ ṣe táwùbà so o mọ májẹ̀mú táwùbà ṣé bó oníkéwù ni ẹ olóòlọ yunifásitì o mọ̀ wípé lára májẹ̀mú ni wípé anẹ́dẹ̀mú ẹlẹ́mẹ̀fàtà pé kó kọ́kọ́ sọ pé n tó ti kọjá yìí kó kọ́kọ́ kábàámọ̀ mo lè ka àìmọye nǹkan tó sọ sí Mudiru Markaz níwọ̀n tó ń sọ pé a lè bọ́ àwọn àfáà wa a lè ṣe kinní kan lè ṣe kinní lórí ọ̀rọ̀ Sahihul Bukhari ṣó mọye nǹkan tó sọ sí Mudiru Markaz sọ̀rọ̀ mímọ̀ náà ló débẹ̀ àfáàwà Waziri Markaz Sheikh Adam Yahya Al-Fulani wọ́n láwọn contrary opinion sí nǹkan tí Mudiru sọ nínú Sahihul Bukhari wọ́n wá fákọ̀ wọn láwọn bòmí wọ́n ká láfà wọn láwọn bòmí wọn ẹ̀ bú wọn ṣe ṣátìmù wọn bẹ́ẹ̀ làwọn àfáà wa mọ̀tàmọ́ ṣé mùtí ọlá ọlọ́ba ṣe dáadáa fún wọn wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àfáà wa Al-Misri wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn àfáà tí ó dẹ̀ jẹ́ pọ̀ mọ́ Markaz ni wọ́n àwọn míì wá fákọ̀ wọn láwọn bòmí wọ́n ká láfà wọn láwọn bòmí ọ̀rọ̀ mímọ̀ ni ṣé wọ́n fẹnu àtẹ́ lù wọ́n ṣé wọ́n fi ẹnu àtẹ́ ṣé wọ́n fi bú wọn
ìwọ yìí náà ló jáde pé Sheikh Adam wáàyí o wáàyí tó ń gbà nu ṣáláńgá inú tọ́lẹ́ẹ̀tì ló ti ń gba wáàyí ìwọ yìí ni torí pé ẹlòmíín máa sọ̀rọ̀ ṣe mọ ohun tí Jaqmal sọ ṣe mọ ohun tí Sarunaka sọ àwọn méjèèjì yìí ni wọ́n jáde tí wọ́n sì sọ pé ohun táwọn wí báyìí Hamasa wípé ohun táwọn ń gbọ́ àti Atifa tó gbá wọn làwọn fi jáde làwọn náà fi sọ àwọn nǹkan yìí tí wọ́n sì túbá ṣé wọ̀ yìí jáde túbá ó sọ pé èèyàn kan mọ̀ epo túbá ṣí ẹ fídíò tó ti túbá ṣí ẹ jáde káwọn èèyàn rí àtàwọn tó jọrú ẹ tí wọ́n sọ déédéé ohun tó sọ sí Sheikh Adam lọ́jọ́ náà ṣòro pa gbàgbé ni. So òun wá túnṣe ṣó o ti jáwọ́ ṣó o ti túbá níbi àwọn ọ̀rọ̀ bú ọ̀rọ̀ àgbákò tó sọ ni àbí ṣó o tóbi ju kó bẹ̀bẹ̀ lọ ni. So káwọn ọmọ mẹ́kàsí wa máa bá ẹ ṣe fún kíni kí ni àwọn mẹ́kàsí fẹ́ bá ẹ ṣe fún ṣé ni àpọ́nlé ni ẹni ó ń ṣe ni àpọ́nlé ṣó torí ìtọ́lọ́run àti tànẹ́bì jáde ni ṣàtúnṣe náà ló fẹ́ ṣe lójó jáde rárá ṣèbígbà tọ́lọ́run lo àfáà wa yìí àrísálà tó jáde tó bẹ̀rẹ̀ sí ní kàn yín kó tó ń kàn yín níbi egbò tó ń dùn yín ṣé bóun lẹ́ ń jáde ìgbà tẹ́ wo ibi táfà yín ń bá ọ̀rọ̀ lọ yìí tó ń ya yín gidigidi ṣé bóun lẹ́ ṣẹ̀ṣẹ̀ jáde so ẹ̀dẹ̀ ń ṣerú ẹ̀ sáwà láìmọye ọdún tó ti lé ní over 10 years tẹ́ ti ń ṣe àkọ́kọ́ wípé mo jáde báńdà hadisa mudiru ni èmi ẹ jáde pé social media pé kìnnìkan àmọ́ mo wá wò pé gbéyàn bá báyọ̀ sọ̀tá náà títí tẹnìyàn fi dé hálù tí mudiru wà yẹn ó yẹ kó lè padà gbogbo yín lẹ̀ ń dunnú lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ gbogbo yín lẹ̀ ń dunnú ṣé bàbá yẹn ṣe tó wá dìde tọ́lọ̀ ní ó máa sọ̀rọ̀ ṣóun ló bí inú kò ní ohun tí gbogbo yín sọ ni èèyàn máa sọ pé àwọn kinní kan bákan lẹ́sẹ̀ tún náà téná ní gbákan gbogbo ẹ̀ náà mò ń bọ̀ gbogbo àwọn nǹkan tó ṣe tó sọ sí Mudiru Markazi ṣòro pa gbàgbé ni ọmọ Markazi tó bá lọ kún a ṣètúmọ̀ sí ọ tẹ bá kún tẹ́tí tẹ gbọ́ nǹkan tó fẹ́ sọ ṣáà mọ iye ọ̀rọ̀ tó sọ ni kí ni Professor Olóyèdè sọ ní conference àwọn ọ̀rọ̀ bí tọ́ tó kò sí ohun tó sọ tẹ́ àmọ́ ṣe tẹ́ ṣe ní Ìlọrin ní àmọ́ kíní kan ní àmọ́ gbà kan ní kọ̀ǹpó yìí nítorí ẹ ṣáà fẹ́ gbé Markazi sórí kíní kan ẹ fẹ́ ṣe gbà kan kí ló sọ. lórí ọ̀rọ̀ an-nasikh wal-mansukh ṣe bó ló lọ yunifásitì ṣe bó ṣe mẹ́ tírìtì iṣu ló tírìtì ẹ̀ lọ́jọ́ náà torí àwọn tí wọ́n bá mọ̀ tẹ bá ṣe rò pé eléyìí ṣe ń sọ̀rọ̀ ó ṣe ń sọ kínní so ìwọ yìí ló fẹ́ ṣàtúnṣe ṣó o ti jáde o ti sọ pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ sáwọn bàbá wa tí ò dáhùn kó foríjì mi ọ̀rọ̀ tó sọ sí Mudiru Markazi ọ̀rọ̀ tó sọ sí Sheikh Adam tó bá fẹ́ ṣàtúnṣe ìyẹn gangan lọ́rọ̀ kọ́kọ́ jáde wípé gbogbo ọ̀rọ̀ tí mo sọ sí Mudiru Markazi o gbogbo ọ̀rọ̀ tí mo sọ sí Mudiru Markazi
kán dákun kán foríjì mí kán yááfì mí. àìmọye fídíò dẹ̀ ló ṣe fídíò náà bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin kó kọ́kọ́ jáde náà èyí ò lọ́rọ̀ àmọ́ kíníkan wọ́n ń kó ìkó gidi fún yín mọ́lémọ́tàǹsìn gbogbo ibi tí ẹ fẹ́ kí nǹkan bá òun táwọn bá yín kẹ́ ẹ sí torí bẹ́ẹ̀ máa ń sọ pé ẹ̀yin ní ládàbí ẹ ní ládàbí àwa lè máa là ní ládàbí àbí sọ ìjà kan péré tó ṣẹlẹ̀ láàrin ọmọ Markaz àtàdàbí tó jẹ́ wípé àwọn ọmọ Markaz ni wọ́n dálẹ̀ ẹyọ kan péré kí ló máa ń fàjà kan sọ pé Sheikh Adam ló kọ́kọ́ dálé kí òní sọ mílẹ̀ ìjànù kò sí nǹkan tó ṣe kinní bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ yín náà sọ ti yín but má sọ láti sọ yí pé lágbájá báyìí ẹni òfò ní lágbájá báyìí ẹni kí ló ń ṣe kí ni Professor Olóyèdè sọ tó bẹ̀rẹ̀ sí ní bú bàbá yẹn tí wọ́n bá bí ọlọ́mọ ṣé wọ́n bí ẹlé wọn ni lọ́jọ́ orí hierarchy lẹ́kọ̀ọ́ nìkan mọ̀yàn láyé ta ló mọ̀ ẹ́ tó bá lò bẹ̀rẹ̀ sí ní hàn lórí social media yìí náà ṣé nǹkan rẹ ni wọ́n fi mọ̀ ẹ́ ṣe bórí ibú tó ń ṣe yìí náà ni wọ́n fi mọ̀ ẹ́ so wọ́n á jáde tó bá jáde gbogbo àwọn tó ń tẹ̀lé lọ́gọ̀ọ̀fẹ́ èmi ò kọ́kọ́ mo rí wọn bíi wípé wọ́n fẹ́ ṣe nǹkan tó dá mẹ́ kọ̀ǹpó lẹ́yìn náà wàá farabalẹ̀ èyí tí mo fẹ́ fi dá yín lójú ni pé ká tó lo ọdún yìí tán kọ́lọ́ lọ́rẹ̀ ẹ̀mí gbogbo wa yóò jáde yóò tún sọ̀rọ̀ sí Mudirul Markaz so àṣepọ̀ tó ń wá yẹn àṣepọ̀ tó ń wá tó ń lọ kiri kí àwọn Markaz àti kinní kankan ṣe papọ̀ jáde ní kó kọ́kọ́ túbà ọ̀rọ̀ tó sọ sáfàwà a máa bá ọ ṣe pẹ̀lú wípé tá a mọ̀ nǹkan tó sọ sáfàwà